àṣírí ó mà tún ti ń tú lórí ìdí tí wọ́n fi ní ààrẹ Bọ́lá Ahmed Tinubu ó gba ipò lọ́wọ́ ọ̀gá àwọn ọlọ́pàá ọ̀tẹlẹ̀múyẹ́ lórílẹ̀‐èdè yìí Department of State Service DSS ìyún ọ̀gbẹ́ni Yusuf Magaji Bichi tó sì ti fi ọmọ Yorùbá míì ìyún Adéọlá Ajayi tó fi rọ́pò. ẹ rántí wípé láti ayé ààrẹ àná ajagunfẹ̀yìntì Muhammadu Buhari ó ní Yusuf Magaji Bichi ló ti dipò àwọn ọ̀gá ọ̀tẹlẹ̀múyẹ́ orílẹ̀‐èdè mú, ṣùgbọ́n tó jẹ́ wípé ní ọjọ́ àìkú lọ́jọ́ ajé ìyẹn ọjọ́ Monday ọ̀sẹ̀ tá a wà tí í ṣe ọjọ́ kẹrìndínlọ́gbọ̀n oṣù kẹjọ ìní ààrẹ Bọ́lá Ahmed Tinubu gba ipò lọ́wọ́ Bichi tó ti wà ní ipò náà láti bí ọdún 6 sẹ́yìn tó sì fi ọmọ Yorùbá Adéọlá Ajayi tó ti fi rọ́pò ẹ̀ èyí tó ń bí àwọn alágbára ilẹ̀ Haúsá nínú. bó tilẹ̀ jẹ́ pé kò sẹ́ni tó tí ì mọ ìdí tí Tinubu tó fi yọ Bichi lójijì, ṣùgbọ́n tí ìròyìn ti ń lọ tí àṣírí sì ti ń tú abẹ́lẹ̀ wípé nítorí pé wọ́n rí pé Bichi ó ń gbàbọ̀dè kò sì fẹ́ jẹ́ kí àwọn ìgbésẹ̀ Tinubu lórí ètò ààbò Nàìjíríà kó sì so rere, iná fi gbaṣẹ́ lọ́wọ́ ẹ̀ lójijì. a gbọ́ pé ẹni tí gbogbo àkóso ètò ààbò Nàìjíríà wà lọ́wọ́ ẹ̀ tó jẹ́ olùdámọ̀ràn pàtàkì lórí ọ̀rọ̀ ètò ààbò fún ìjọba Nàìjíríà ìyún National Security Adviser NSA Alhaji Nuhu Ribadu. a gbọ́ pé òun ló fẹjọ́ sùn Tinubu ipe gbogbo àwọn ìgbésẹ̀ àwọn ètò tó ń ṣe ńláńlá láti jẹ́ kí ètò ààbò Nàìjíríà dára ipò òun rí àṣírí pé Bichi kò fọwọ́sowọ́pọ̀ pẹ̀lú òun, kò ràn òun lọ́wọ́, ó sì dàbí pé ó ń fọwọ́ aago àwọn sẹ́yìn ni. nígbà tí wọ́n ní Ribadu tó ń fi ẹjọ́ sùn Tinubu lóòrèkóòrè ìpè Bichi ó wà lára àwọn tí kò jẹ́ kí ètò ààbò Nàìjíríà yí padà àti pé kò fọwọ́sowọ́pọ̀ pẹ̀lú òun. eléyìí la máa gbọ́ pé ó jẹ́ kí Tinubu padà pinnu pé kán tó bà tòun jẹ́ kóun náà kó tètè mú gbogbo àwọn tó lè bà tòun jẹ́ kó lọ́nà, tó sì pa ìtìjú mọ́ra àti nǹkan táwọn Haúsá yóò sọ tó yọ Yusuf Magaji Bichi tó yọ kúrò nípò ọ̀gá àgbà àwọn ọlọ́pàá ọ̀tẹlẹ̀múyẹ́ lórílẹ̀‐èdè yìí. tá a sì gbọ́ pé ìdí èyí gan-an ló fi yọ́ dànù tó fi Adéọlá Ajayi tó fi rọ́pò ẹ̀ nítorí àwọn àròyé àti àwọn nǹkan tí Ribadu tó sọ fún un.